dán fún ẹ, wọ́n máa pẹ́ ẹ lọ́kùnrin àtàtà ọmọ jayéjayé. Tó bá ti lọ́wọ́ lọ́wọ́, wọ́n máa pẹ́ ẹ lọ. Tágbé bá ké nínú igbó àwọn àgbẹ̀ a máa gbóhùn àgbẹ̀, tálùkò bá fọhùn nínú ijù àwọn àlùkò a máa gbóhùn àlùkò. Gbogbo etí tó ń gbọ́ mi lọ́jọ́ tòní lágbára Elédùmarè, etí tẹ́ fi ń gbọ́ mi ẹ̀ ní fi gbọ́rọ̀ ìbànújẹ́. Bẹ́ẹ̀ ni gbogbo ojú tó ń wò mí lọ́jọ́ tòní, ojú tẹ́ fi ń wò mí ẹ̀ ní fi orí sàárè àwọn ọmọ yín lágbára Elédùà. Ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba tẹ́rẹrẹ káyé, ọba tó ní kójú ọjọ́ ìní mọ́ wa. Adúpẹ́ lọ́wọ́ rẹ o, ọba tí kò gbowó tí kò gba obì lọ́wọ́ wa kó tó jí wa símọ́lẹ̀ alààyè láàárọ̀ yìí, tó ń fún wa láfẹ́fẹ́ tá a fi ń mí, tó ń fún wa láǹfààní tá a fi ń sọ̀rọ̀, à ń jẹ à ń mu. Kábíyèsí Olódùmarè, adúpẹ́ lọ́wọ́ rẹ o. Kódà tó bá wọṣọ tó dára, wọ́n máa pè é lọ́kùnrin àtàtà ọmọ jayéjayé. Ẹ kú ilé lákè, ẹ kú ilé lóko, ẹ kú ilé níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi ní ọjọ́ tòní àti níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí ní àkókò yìí. Èní lọ́jọ́ 30 oṣù kẹwàá ọdún 2024. Mo kí gbogbo ojú tó ń wò mí lọ́jọ́ tòní pé ẹ ní fojú yín wòran ìbànújẹ́. Tó bá ti nílé lórí, wọ́n máa pè é lọ́kùnrin. Àwọn àgbà ní tó ewúrẹ́ bá wọlé tí kò kágò á di ẹran àmújiyàn, tágùtàn bá wọlé tí kò kágò á di ẹran àmújẹkà. Èmi tó jẹ́ Àlàmú wọlé sórí ètò lọ́jọ́ tòní. Mo kó nílé, mo kálejò, mo kọ́mọdé, mo kí àgbà lórí ètò lónìí. Ẹ kú ilé o, lọ́kùnrin lóbìnrin ni mo kí yín, ṣàlàáfíà lábá yín. Àtàtà ọmọ jayéjayé. Bó bá ní mọ́tò tó dára, wọ́n máa pè é lọ. Ọmọ Oníkòyí ẹ̀ṣọ́ lèmi ń jẹ́, èmi lọ́mọ adìílẹ̀ ìdógún, èmi ní ìṣẹ̀rẹ́ Ìkòyí ọmọ agbọ̀n èèyàn. Ẹ̀ṣọ́ òrìkú sá ni mẹ́ma adìílẹ̀ kíkú tó dé, èmi lọ́mọ jagunjagun tí ń jíṣẹ́ ogun fọba. Ẹ lè pè mí ní Ìkòyí màgbótì kan ará àjámọ̀. Àtàtà ọmọ jayéjayé. Tó bá ṣe kára díẹ̀ o, á ọmọ aráyé. Mo dé sórí ètò lọ́jọ́ tòní, mo léfùrù kọ̀kọ̀ sórí ètò lónìí bí ìgbà tó ní Ìkòyí gẹ̀gùn lójú ogun. Tó bá ṣe kára díẹ̀ o, á ọmọ aráyé. Wọ́n máa wúkọ́, wọ́n máa yínmú, wọ́n máa mọ́jú, wọ́n ṣe bọ́lá ti tán, ọlá ò tán ọ̀la kò sẹ́yìn o. Wọ́n ṣe bọ́lá tán, ọlá ò tán ọ̀la kò sẹ́yìn. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò Karòǹwí láti iléeṣẹ́ Mighty Solution Television. Kí la fẹ́ rí wí, kí la fẹ́ rí sọ lọ́jọ́ tòní? Mò ń bọ̀ náà. Wọ́n ṣe bọ́lá tán, ọlá ò tán o. Ọlá ò tán. Ìjẹ̀rọ Olúwa lẹ́bẹ̀ lómi ọ̀dọ́ kan. Tí mo bá sùn, tí mo bá jí, tí mo bá ń ronú, tí mo bá rí wàhálà táwọn òbí ń ṣe lórí ọmọ, àánú àwọn òbí máa ń ṣe mí púpọ̀. Kí ló fà á táàánú àwọn òbí ṣe ń ṣe mí? Lélo lọ́kọ̀ Abíọ́lá. Bàbá rẹ̀ ní lẹ́kùn, bàbá Olúwa tó iná. Bàbá Ọláwálé, ọlá ò tán ọ̀la kò sẹ́yìn. Mo kíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ òbí tó bímọ láyé ló fẹ́rẹ̀ jẹ́ pé àánú wọn máa ń ṣe mí nítorí pé wọ́n bí ọmọ sáyé ni púpọ̀ nínú wọn nìyà ń jẹ ló ń jẹ ewé yá torí pé àwọn ọmọ wọn ò wo ibi tí wọ́n wà rárá. Kí ló fà á? Bàbá rẹ̀ bàyọ̀ mí o, ọlá ò tán ọ̀la kò sẹ́yìn. Wọ́n ṣe bọ́lá tán, ọlá ò tán ọ̀la kò sẹ́yìn. Olúwa lẹ́bí gbà mí o ilé. Ìyẹn ló mú kí n gbé ètò kan kalẹ̀ ní àkókò tí a wà yìí pé ẹ̀yin òbí ṣe fẹ́ jẹun ọmọ. Ọlá ò tán ọ̀la kò sẹ́yìn. Ọ̀dọ̀ fífẹ́ lómi o.
yẹ kí àwa tá a jóbi jẹun ọmọ. Ìdí ni pé wàhálà táwọn òbí máa ń ṣe lórí àwọn ọmọ káwọn ọmọ wa tó dàgbà kí wọ́n tó tójú bọ́ kì í ṣe wàhálà kékeré rárá. Àfi k'Ọlọ́run Olódùmarè kó pín wa nírè nínú gbogbo wàhálà tá à ń ṣe lórí àwọn ọmọ wa. Mò ń bọ̀. Kì í ṣe iṣẹ́ kékeré làwọn òbí ń ṣe lórí ọmọ. Ká sòótọ́ ká tó bí ọmọ sáyé kì í ṣe iṣẹ́ kékeré rárá. Ṣé ìgbà tí ó yà wà nínú oyún ni àbí nígbà tí bàbá ń sáré sókè tó ń sáré sódò kí ìyá tó wà nínú oyún kó tó jẹ kó tó mu kó tó bí ọmọ sáyé? Ẹ rí i pé iṣẹ́ kékeré kọ́ ni àwa òbí méjèèjì ń ṣe ká tó bí ọmọ sáyé. A ò lè dá Ọlọ́run Olódùmarè lẹ́bi nítorí pé ó fún wa lọ́mọ èyí tí ó máa bá wa kalẹ̀ tó jẹ́ pé àwọn ló yẹ ká máa wò ká lè jẹun wọn lọ́jọ́ iwájú. Níṣẹ́ ló yẹ ká tún máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nítorí pé tá a bá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọ̀pọ̀ ló ń wá ọmọ tí wọ́n fẹ́ bí tí wọ́n láǹfààní àti bí ṣùgbọ́n àwa tá a bí ńkọ́ ó yẹ ká máa ṣọpẹ́ f'Ọlọ́run ni. Àti inú oyún lòbí ọmọ kan ti máa ń ṣe wàhálà. Bàbá àti ìyá ni wọ́n jọ ń jùmọ̀ retí ọmọ tuntun jòjòló. Bí ọmọ náà ti ń dàgbà, oríṣiríṣi àwọn ìṣòro ni àwọn òbí méjèèjì á máa kojú lórí ọmọ náà. Àtijẹ àti mú ńkọ́ ẹ̀yin ará ilé, ṣó rọrùn fún òbí àti ìyá láti fún àwọn ọmọ wọ̀nyí ní oúnjẹ ni? Kò rọrùn níbi tójú ọjọ́ dé lónìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣó yẹ kí ọmọ kan nísìnyí kó ti dàgbà kó ti tójú bọ́ kó wá jẹ́ pé ní àkókò tó bá dàgbà tán àwọn òbí wọn ò ní rójú ẹ̀ nílẹ̀ àti pé wọn ò ní láǹfààní àti jẹun ẹ̀? Tó bá bẹ̀rẹ̀ iléèwé, iṣẹ́ ìnáwó míì tún ti já lé àwọn òbí léjìká nìyẹn. Kò rọrùn fáwọn òbí láti sanwó iléèwé lákòókò tá a wà yìí, bẹ́ẹ̀ ni kò rọrùn fún wọn láti sanwó iléèwé pàápàá. Owó oúnjẹ ojoojúmọ́ ńkọ́ àgàgà tí wọ́n bá wà níléèwé gíga táwọn olóyìnbó ń pè ní higher institution. Ẹ wo owó ribiribi tí òbí máa ń san lórí ọmọ. Tóbi ò bá wá láǹfààní àti jẹun ọmọ yìí, ẹ rí i pé ó burú jáì. Ó wá ṣeni láàánú púpọ̀ pé gbogbo àwọn òbí tí wọ́n ń ṣe wàhálà lórí àwọn ọmọ wọ̀nyí asán ló máa ń sábà já sí nínú ọ̀pọ̀ ìdílé. Inú àwọn òbí wọ̀nyí ò kì í dùn. Ìdí ni pé nígbà tí wọ́n bá rán àwọn ọmọ wọn jáde iléèwé tán, nígbà tí wọ́n bá dé àárín ìgboro ọ̀tọ̀ ni ohun tó máa ń mú ṣe. Wọn kì í láǹfààní láti ṣe nǹkan tí inú òbí wọn dùn sí. Ìdí nìyẹn tẹ́ fi máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ káàkiri àdúgbò tí wọ́n á máa wọ́ kiri. Wọ́n lè pé 20, wọ́n lè pé 30, wọ́n á kàn máa wọ́ kiri láì níṣẹ́ kankan èyí tí wọ́n ń ṣe lọ́wọ́. Ẹ sọ fún mi, ṣé irú àwọn ọmọ bẹ́ẹ̀ ṣé wọ́n lè fún àwọn ọmọ wọn lóúnjẹ? Ṣóbí lè jẹ oúnjẹ wọn? Ẹ̀yin òbí, ṣó wù yín kí ẹ jẹ oúnjẹ ọmọ wọn? Díẹ̀ ni tàlàbà nínú ìbejì. Ìdí ni pé ọkùnrin àti obìnrin àwọn ni ọ̀rọ̀ yìí bá wí ṣùgbọ́n ẹ̀yin ọ̀dọ́kùnrin ni ọ̀rọ̀ yìí bá wí jùlọ. Ìdí ni pé ẹ̀yin fún ara yín la máa ń rí ní àwọn àkókò èyí tí kò yẹ ká máa rí yín láàárín ìgboro tí ẹ máa fẹsẹ̀ wọlé káàkiri. Ẹ ṣe ṣàánú àwọn òbí yín, ẹ ro wàhálà tí wọ́n ti ṣe lórí yín, ẹ jẹ́ kí wọ́n jẹun yín, ẹnu ẹ gbìyànjú gbogbo wàhálà tí wọ́n ṣe lórí yín, ẹ jọ̀ọ́ ẹ san fún wọn padà kí inú wọn lè dùn kí wọ́n lè jẹun yín lọ́jọ́ iwájú. Máa gbé kẹ̀kẹ́ ẹ lọ, a ò bá ẹ ṣeré mọ́.
ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ wà nítòsí àwọn ọmọdékùnrin wọ̀nyí, ẹ jọ̀wọ́ ẹ porí àwọn ọmọdékùnrin yìí wálé, ẹ bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́, ẹ bá wọn jíròrò, ẹ fún wọn ní ìmọ̀ràn èyí tó lè tún ìgbésí ayé wọn ṣe, káwọn náà lè jẹ́ ọmọ kan tó máa wúlò fún ara wọn àti wúlò fún òbí wọn lọ́jọ́ iwájú. Kò ní dáa kóbí kó ṣe wàhálà tó pọ̀ tó bẹ́ẹ̀ lórí ọmọ, kóbí náà kó má láǹfààní àti jẹun ọmọ náà. Ilé ayé asán nírú òbí bẹ́ẹ̀ wá, kò sì dáa tó. ẹ̀yin òbí pàápàá, mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ máa fọ̀rọ̀ àwọn ọmọdé yìí sínú àdúrà kí nǹkan tí ẹ̀ ń fẹ́ látọ̀dọ̀ wọn kó lè tó yín lọ́wọ́. Tí wọ́n bá wúlò fún ara wọn, wọ́n á lè wúlò fún ẹ̀yin náà, wọ́n á lè ṣàǹfààní fún yín lọ́jọ́ iwájú. Gbogbo wa pátátá jòbí la máa jẹ wọn mọ́ ní ayé wa. Tó kì í dùn púpọ̀, ṣókí báyìí ní ọbẹ̀ oge. Ibí yìí ni màá dánu dúró sí lọ́jọ́ tòní. Ó tún di ọjọ́ míì, ọjọ́ rẹ̀ tẹ́ ò tún máa gbọ́ àkọ́tún ètò Karùn-ún láti iléeṣẹ́ Mighty Television. Orúkọ tèmi ni Ọlátúnjí Àlàmú tí gbogbo èèyàn mọ̀ sí Mr Solution. Ire o.